àwa ni àṣejù àwa mùsùlùmí pọ̀. àṣejù àwa mùsùlùmí pọ̀. àwọn wo nínú àwọn mùsùlùmí ẹni tó bá ń pera ẹ̀ lórúkọ míì tó yàtọ̀ sí Islam. So àwa Islamun bila madhahib. Islam ti wá kì í ṣe mazhabi ẹnìkan bá Ànábì ti gbé wá ni. So Ànábì ò pè mí ní Ahlu Sunnah. Ànábì ò ní Ahlu Sunnah. Kò pè mí bẹ́ẹ̀. Ọlọ́run ò sì pè mí bẹ́ẹ̀. Ọlọ́run ọba òkan bàbá bẹ́ẹ̀ kò pè nìkan kan wa bẹ́ẹ̀. Wọ́n tó bá ti jẹ́ mùsùlùmí kò pè ẹnìkan kan mí mùsùlùmí ni. Mùsùlùmí pọ́nrán ni wá kò sí kankan tó so mọ́. Àwa ni àṣejù àwọn èèyàn yìí pọ̀. Wọ́n là ń tẹnu mọ́. Àṣejù yín pọ̀. Àṣejù yẹn pọ̀ jù. Àṣeboro yín pọ̀. Gbogbo àwọn mọ́sàbí yẹn ló láṣejù. Mo sọ náà lánàá pé ṣíà àṣejù wà ń bẹ̀. Wọ́n ń pa àwọn èèyàn ní gòlátù ṣíà. Ẹni tó ń pè rẹ̀ lóní súnà aláṣejù lòun náà. Onísúnà àṣejù náà ló jẹ́ òfúnra rẹ̀ ló kọ̀. Ẹni tó ń pè rẹ̀ ní sàlàfíyà àṣejù ni. Ànábì ò pè nìkan bẹ́ẹ̀, Ọlọ́run ò pè èèyàn bẹ́ẹ̀. Àwọn ibi tó tiẹ̀ ní sálàfù nínú Al-Qur'ani kò bọ́ sí. Gbogbo bí tí kẹ́límà sálàfù ti wá ní Al-Qur'ani àwọn tí ò dá ni. Sọ ń gbà báwo lè ṣe fẹ́ fi Al-Qur'ani lẹ̀ tó máa wá rí pé kinní kan dákun bá ń ka tírà yìí níbi ìgbà yìí. Àṣejù ṣíà pọ̀, àṣejù Salafi náà pọ̀, Ahlu Sunnah àṣejù yín pọ̀. Al-ghulatu min ahli sunnah. Al-ghulatu min ahli sunnah. Al-hashawiyyatul mushbiha. Mushabbaha. Al-hashawiyyatul mushabbaha. Àwọn nǹkan ètè tí hashiwu mushabbaha tí wọ́n fi ń jọra wọn tí wọ́n fi ń jọ nǹkan. So ọ̀dọ̀ àwọn Ahlu Sunnah yìí náà ẹ ti sọ èèyàn ìmáàmù kan ẹ ti sọ di Ọlọ́run kékeré. So wáyé Ọlọ́run mọ bó ṣe dé wáyé ẹ̀ kalẹ̀. Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Òun ló ti sọ lànàbí ṣe ń kọ́ kalẹ̀. Sallallahu alayhi wa sallam. Fawra ma yanzil al-wahy. Gbàràtà ìwà yìí bá ń sọ̀kalẹ̀ àwọn tá Ànábì ti yàn pé ẹ̀rọ máa bá mi kọ́. Àwọn èèyàn wà wọ́n sì ń kọ́ wọ́n ń ha sórí tó ráfi kírun. So tá Ànábì bá sọ̀rọ̀ tó wá pé ma yantiqu anil hawa qadiyya musallama la yantiqu anil hawa illa ma yuha ilayhi illa wahyun yuha. So ma yantiqu anil hawa àmọ́ ọ̀rọ̀ èyí tá ń rí ní ìsìn ojú ẹ̀kọ́ ni wọ́n kọ́ o. Allahu Akbar. So hawa ashabul ahwa wọ́n ti sáwọnú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pè má Nábì pé òun ló sọ. So àwa gbé sí manzila wáyí tí ó wà madbut tí ó lákọọ́lẹ̀ lójú Ànábì Sallallahu alayhi wa sallam. tó sì pàṣẹ pé kí wọ́n kọ la taktubu anni shay'an ghayra al-Qur'an faman kataba. Gbogbo wa náà lágbàá pé hadithun sahih. Àbí? Bẹ́ẹ̀ni. Hadisi yẹn lálàáfíà. Ẹ má kankan kan yàtọ̀ sí Al-Qur'ani. Àwọn máa lo hadisi sẹ́. Problem wọn ni pé wọ́n lágbọ́yé. Wọ́n sì ń jà fowó ni. Wọ́n ń jà fún yín pé wọ́n lọ fẹ́ máa gbowó ẹ máa lọ dàlú yín rú. Bí wọ́n ṣe ń da gbogbo ayé rú. Èyí ní sọ̀rọ̀ kan tí mi bá nídìí.
lára ṣe ń ta wọn pé kòkó ọbẹ̀ fẹ́ fọ́. ọ̀yá bá nìṣó náà ẹja àkọ́kọ́ yẹn ẹja gbélé iná. والغلو قد يكون بتأليه الإنسان. pé gùlúwù ó ń bẹ lára pé ká sọ èèyàn di ọlọ́run ta'lihil insan àṣejù wà lára pé ká sọ èèyàn dọ́lọ́run. وقد يكون بأنسنة الإله. ó ṣe é ṣe ká sọ pé òun pẹ̀lú ọlọ́run lójijọ́ ń bẹ àbọ́lọ́run fún un ní nǹkan kan ni wọ́n ìjọ ń dámọ̀ràn wọ́n ìjọ ń ṣe fàájì. غلو يرفع البشر إلى مستوى الألوهية. tó ń gbé ìjẹ́ èèyàn lọ sára wípé ó ti dọ́lọ́run. وقد رأيناه عند بعض غلاة الشيعة. a ti rí yẹn lọ́dọ̀ àwọn ṣíà tí wọ́n sọ àlí dọ́lọ́run. وغلو wọ́n sọ àwọn àìmọ̀ wọn ìsìnà àṣàrà dọ́lọ́run. وغلو يخفض مقام الألوهية إلى مستوى البشرية. يخفض مقام الألوهية إلى مستوى البشرية. ààyè kan tí ó máa wá fi ìjọlọ́run pamọ́ sára ìjẹ́ èèyàn. وهم الحشوية àwọn èèyàn غلاة أصحاب الحديث. wọ́n ń pè wọ́n ní alhashawiyya gulatu أصحاب الحديث. àwọn aládìsí. وهم ينسبون إلى أهل السنة. àwọn èèyàn ni wọ́n ń pè wọ́n ní ahlu sunnah. الذين يتبرؤون منهم كما يتبرأ الشيعة من كل من أله إماما. so sunna gan bọ́ra kúrò lára wọn gẹ́gẹ́ bó ṣe bọ́ra kúrò lára ọ̀dọ̀ àwọn ṣíà fún gbogbo ẹni tó bá mú ìmáàmù kan tó sọ ọ́ dọ́lọ́run. pé àwọn agbọ́dọ̀ fẹ́nu kan ni wọ́n ń bú ni ó wọ́n ń ṣá ni ó asahul kutub ba'da kitabillah. ta ló sọ bẹ́ẹ̀ ṣọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ àbá nẹ́bì. pé lẹ́yìn alukurani yìí o mo tún ní nǹkan míì tí mo fi ránṣẹ́ sí yín òun ni lẹ́yìn kurani yẹn nǹkan míì tí mo tún fi ránṣẹ́ sí yín gbà gbọ́. tọ́wá sọ pé tíra ẹnìkan ni yóò wá látọ̀dọ̀ ìmáàmù kan. ẹ máa wá rí oríṣiríṣi gbogbo wọn tí wọ́n ń jáde tí wọ́n ń takò mí yẹn gbọ́ bí tí wọ́n ti ń ṣe àdéhùn. Masha Allah. ibi tí wọ́n ti ń ṣe àdéhùn kálukú sì ń dárúkọ ààrẹ lọ́dọ̀ àwọn ará Saudi tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Masha Allah. wọ́n múlẹ̀. La ilaha illallah. oníkálukú wọn náà níbi tí wọ́n ti ṣàdéhùn gbogbo àwọn tó takò bàbá wọn. ẹ jẹ́ farabalẹ̀. Ibrahim Ọ̀gáníjà. Ibrahim Ọ̀gáníjà. ó wà ń bẹ̀. láti lọ ṣe mítìnì awo lọ pẹ̀lú lárúbáwá Saudi tó fẹ́ máa kó fún ẹ pé owó làwọn nídìí nísìnyí. àwọn tí wọ́n wà ń bẹ̀ àwọn tórúkọ wọn tó ṣe wà bí àmọ́ fúnra ara yẹn máa gbọ́ màá sẹ́ndì ẹ̀ sí àwọn èèyàn kẹ́ bẹ̀rẹ̀ sí gbà lọ́wọ́ wọn. ó ń dà mú wá. ó wà ń bí báyìí sọ. ó yá bá ń fi sí ẹ tẹ́tí kẹ́ gbọ́. wọ́n ní ẹ tẹ́tí kẹ́ gbọ́ yá farabalẹ̀. ẹ jẹ́ farabalẹ̀. àní àwọn èmi ò ṣiṣẹ́ fowó ń bì ààyè yìí. ẹ jẹ́ farabalẹ̀ kan gbọ́ ká gbọ́. bàbá wa ò ṣiṣẹ́ fowó ń bí ẹnìkan kan fowó ránṣẹ́ fún wọn iṣẹ́ tọ́lọ́hún tànábì là ń ṣe ń bí. àwọn wa lè fojú lẹ̀ gẹ́gẹ́ bí ààyè wa ìkẹ́ máa ba future àwọn generation tó ń bọ̀ kẹ́ máa wá ba ìgbésí ayé wọn future wọn jẹ́ nítorí owó tẹ̀yin fẹ́ gbà. ní wàá fojú lẹ̀ ń bí future àwọn generation míì tó ń bọ̀ kẹ́ máa wá bàjẹ́ ká wá lajú lẹ̀ ń bí rárá nígbà fún yín. future àwọn ọmọ generation ní universities káàkiri tẹ́ ti bàjẹ́ tẹ́ ń gbowó lórí pé kẹ́ dá fìtínà lẹ̀. mo sọ́njọ́ mo ní àwọn Boko Haram yẹn wọ́n sì wà nù kíní káàkiri àwọn nìyí ẹ lọ́ọ́ dalú yín rú àwọn náà sì ń ṣe áádù pé èmi lágbájá ọmọ lágbájá nígbà tí mo ń ka tírà kan àwọn tírà kan mo ti ń kà tẹ́lẹ̀ nísìn mo ti wá ka tírà Albani mo ti ka tírà Usaimin
mo ti ka tírà bombaz mo ti ṣe kínní mo ti wá rí i pé ọ̀nà Salafi lọ́nà o àmọ́ gbogbo nǹkan tá à ń sọ tá à ń lọ bá tẹ́ bá ti ṣe tán owó la níìdì. Allahu Akbar. ṣe ráwọn kan tí wọ́n ń gbowó lọ́dọ̀ yín chicken ni wọ́n fi ń jẹ àmọ́ àwọn ò ní fi jẹ chicken táwọn rí owó náà dáadáa kíjọba mọ àwọn tó yẹ kó bẹ̀rẹ̀ sí í mú nílẹ̀ Yorùbá yìí torí pé wọ́n padà dá fìtínà lẹ̀ òun náà fi sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ọjọ́ kí ló fẹ́ dá fìtínà lẹ̀ ọ̀rọ̀ tí èyí ṣe tuntun sẹ́mi ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tuntun ní pé sọ̀hí Buhari o kò sí sọ̀hí ihò ń bẹ̀ tán gbogbo ẹ̀kọ́ ló lálàáfíà tán kí ni pọ́blẹ́mù wọn sẹ́mi mo kọ́kọ́ wí ni tábà ní bàbá mi ń lo sọ̀hí Buhari ó ń lo èyí tó lálàáfíà ń bẹ̀ ni Allahu Akbar. èmi náà sì ń lo èyí tó lálàáfíà nú ẹ̀ èyí tí ò dáa tí ó bẹ̀sìn jẹ́ là ń sọ fún yín. tí ó dáa tí ó bẹ̀sìn jẹ́ là ń sọ fún wa. àwọn èyí tẹ́ fẹ́ fi máa dàlúrú tẹ́ fi ń ba yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ là ń sọ fún yín pé àwọn kìíní ìtẹ́ kó jọ yìí kò lálàáfíà ní wàhálà pọ̀ sí o mi wàá mọ ẹni tí tọ́já sí pé bàbá rẹ̀ ní Buhari ọ̀hún. àmì ní bá Buhari tán nù yín. èmi ò mẹ́rin tí wàhálà rẹ̀ wá pọ̀ tí ó bá já sí pé kòkó ọbẹ̀ fẹ́ ó fẹ́ fọ́ bá dáadáa. ń kílè kíní ẹ nìjẹ́ tẹ́tí ẹ gbọ́. tí ẹ gbọ́ díẹ̀. أن يقدموا لكم هذه المادة لقاء مع السلفيين في نيجيريا. الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد ففي ليلة الاثنين الموافق ل26 من شهر شعبان لعام 30 inú ṣàbánu ni o ẹni tó gbówó wá ló ń sọ̀rọ̀ yẹn o torí láti ilẹ̀ rọra dá dúró díẹ̀ àwọn ọ̀rọ̀ mi ti bẹ̀rẹ̀ sí jáde ńlọrin láwọn àwọn mọ̀nàṣàbáàtì kiri tí mo ti ń ju ọ̀rọ̀ yìí kalẹ̀ gbà níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan. àmọ́ èèyàn lọ bí ìyàwó ó lọ bí òkú kan pé láàrin wákàtí kan kí la lè rí yẹn jú láàrin wákàtí kan ọgbọ̀n ìṣẹ́jú ń bò mí ọ̀rọ̀ àmì bá tiẹ̀ lọ wákàtí méjì kò lè ka a lè rà àlàyé tán mo fi sọ wípé inú ààwẹ̀ insha Allah àná tó bí ẹnu bí ogún ọjọ́ àbí ogúnjọ́ nú ẹ̀ àbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nú ẹ̀ níta bá fi rí yẹn jú ń bẹ̀ àti jù eyín nílẹ̀ so kí kálukú bẹ̀rẹ̀ sí wà a sì ń júwe tírà so ní ẹ̀yìn gbogbo website tí mo ń lọ yẹn àwọn ṣíà lónìí àwọn ṣíà ok tó bá yẹ pé ṣíà lónìí tí ṣíà bá sọ òótọ́ kan làwa nígbà òótọ́ ni nítorí pé ṣíà kan ló sọ ó sì jó òótọ́ ní ká má wàá lò ṣe rí pé gùláàtù táwọn wínú ni àwọn aláṣejù aláṣelé ó yá nìṣó. تشرفت بالاجتماع مع بعض إخوتي السلفيين في دولة نيجيريا في ولاية لاغوس أعزها الله تعالى بالتوحيد والسنة. اتفقت مع الإخوة على أن أجري معهم لقاء عن الدعوة السلفية في نيجيريا وعن ما تمر به من مشكلات والمقترحات التي يقترحونها لنصرة إخوانهم في الدعوة السلفية في نيجيريا. وأول ما نبدأ به إن شاء الله تعالى سؤال بعض الإخوة
بعد أن يعرف كل واحد منهم باسمه سؤالهم عن الدعوة السلفية، ما مفهومها لديكم وكيف تعرفتم على هذه الدعوة المباركة؟ الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. يسرنا أن نجتمع مع مشايخنا وخاصة الشيخ عبد الرئيس والشيخ حمد العتيق. نتشرف بقدومكم إلى هذه البلاد، ونحن نريد أن نبدي بعض الأشياء التي نعانيها في هذه البلاد مما يتعلق بالدعوة السلفية، وكذلك بعض المشاكل التي ọmọ nàìjíríà kan ló ń sọ̀rọ̀ ni ẹni wọ́n kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ àlejò tó dé tó gbowó wọn wá ní wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n ń ṣe tẹ̀kìrìrù fúnnu ni àwọn tí wọ́n ń ṣe rìpọ́ọ̀tù fúnnu ni pé ibi tá a bá ṣe dére o owó ńkọ́ o àtúndì owó tí ó tẹ̀síwájú. لما تعرفنا على دعوة السلفية من خلال كتب مشايخ الدعوة السلفية مثال الشيخ الألباني رحمه الله تعالى والشيخ عبد العزيز بن عبد الله بن باز والشيخ صالح بن عثيمين منذ أكثر من 10 سنوات. أيام كنا في المدرسة تأتينا مثل هذه الكتب والمؤلفات. أنت مفيفا يو تقولي كلمة أكبر على سكولو. ohun wọn lẹ ń gbọ́ ni. ohun wọn lẹ ń gbọ́ yẹn. ẹ wàá gbọ́ ìyẹn wàá sẹ́ndì ẹ̀ sí káàkiri ẹ máa gbà á lọ́dọ̀ àwọn èèyàn. sọ pé èmi ni mo sẹ́ndì ẹ̀ sí yín láti rí di wọn láti fẹ̀ di wọn gbogbo ibi tí wọ́n ń lọ wọ́n yà lè sámọ́ lọ́hùn lọ́wọ́ ẹgbẹ̀rún sáàmù wọn. ẹgbẹ̀rún sáàmù wọn kò lè sámọ́ lọ́hùn lọ́wọ́. lópin ìgbà tá a bá lórí òdodo tí ìlú bá dàrú ọmọ ò ní rí bàbá rẹ̀ mọ́ ìyá ò ní rọ́mọ mọ́ gbogbo kíní ò ní rí kíní mọ́ ẹ bẹ̀rẹ̀ gbogbo fìtínà. àwọn ẹlẹ́sìn kírísítẹ́nì wọ́n lè kókó mọ́ wa wípé ẹ má jẹ́ kíní wọ́n fẹ́ dékò àwọn boko haram yẹn àwọn kíní wọn. àwọn pé kò sí tó jọ ẹ má bẹ̀rù wọ́n má ṣe kán má mọ̀ ó nìyí ó nìyí ẹni tó lọ gba àkídà sàlàfíyà ò sínú mazhabu gidi kò sínú mazhabi tá ànábì wa dárúkọ pé kíní kan sàlàfíyà tẹ́ bá rí wọn tí wọ́n múra kókókókókó kíní kan àbíbù yẹn ìntọ́ àlàbẹ́ ni torí pé wọ́n mọ̀ pé tí ń bá sọ̀rọ̀ àwọn èèyàn ò tẹ́tí sọ̀rọ̀ mi. Allahu Akbar. a sì ní sọ ọ̀rọ̀ kan kó má já sí pé ìdí ọ̀rọ̀ àti mímọ̀ láfìtì sọ ibikíbi tó bá ti rí mímọ̀ kó gbà ní kó bá jọ́dọ̀ Yẹhudi tí wọ́n náà rí pé ìmọ̀ ò kí ń ṣe para wọn tí wọ́n náà bá ti rí báyìí wọ́n ní wọ́n mọ̀ pé ìmọ̀ lélẹ́yìí kì í ṣe pé wọ́n ṣe máa sọ fún ẹ tí ó bá já sí pé ibikíbi tá bá ti rí mímọ̀ tá bá ti ráǹfààní ẹ̀ ká gbà á máa lo microphone yìí ṣe bí mọ̀kan ló gbélé yìí ẹ máa lo handset ọwọ́ yín ẹ máa lo nẹ́ẹ̀tì ẹ máa ṣe Facebook mùsùlùmí ló dá Facebook kalẹ̀ mo mú mọ́kàn fẹ́ ka èyún pé gùlátù wà gbogbo kálukú sì ní gbogbo ẹni táṣejú bá ti wà lọ́dọ̀ ẹ̀ ẹnìkan máa ń pé rọ́fù màláàmì ìwọ́dá rí pé màlúùmù gan-an ni ọ tẹ́lẹ̀ قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق
ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. ani en tó dá gbogbo kìíní lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ó dé tí ó sọ pé Ahlu Sunnah ni mí tọ̀hún dé yóò sọ pé Shia ni mí tọ̀hún dé yóò ní Khawariju ni mí a ní politics ni ó dálẹ̀ àti wá sọ politics yẹn bí àwọn Shia bí wọ́n ṣe yà amẹ́nubà níbi báyìí akidatul imama lọ́dọ̀ àwọn Shia tí hadisi ta mú wá wípé ànábì ní halummu bí أكتب لكم كتابا أكتب لكم كتابا لن تضلوا بعدي ẹmú wíwá ẹmú tàdáwá ẹmú kálámùwá kí n kọ̀ọ̀kan fún yín la tadillu ba'di inú Musnad Imam Hanbal wọ́n bẹ̀ wọ́n nù Sahih Buhari náà àwọn ṣe àdìmú pé wàsíyà ó wà ní lànẹ́bì fẹ́ kọ ok ànẹ́bì fẹ́ kọ wàsíyà kọ́kọ́ wàsíyà ṣe al-khilafatu ìjẹ́ khalifa ṣe pẹ̀lú wàsíyà ni am bi shura tíra ìfẹ́ fi yẹ wáyé pé al-khilafatu bi shura pẹ̀lú aya al-Qur'an tí ó sọ pé wa amruhum baynahum shura wa amruhum shura baynahum so ìjẹ́ khalifa yẹn bí shura ni shura ló bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ shura náà ni àmọ́ tí yẹn Umaru Abubakar ló ń dá yẹn fún rẹ̀ ìgbà tí Umaru fẹ́ lọ ó pe ó yẹn èèyàn mẹ́fà 6-man committee pé ẹ̀yin yìí ẹ lọ ṣe ètò bẹ́ẹ̀ ṣe lẹ́yìn so ìpanupọ̀ ṣúra náà làwọn mùsùlùmí fi ṣe béyà fún Ali lẹ́yìn Usman ẹjá sí pé àwọn tí wọ́n takò àwọn tí wọ́n ṣe béyà ẹnu wọn Muawiya khuruj ala al-imam ó táwáyè sí imam ẹni tó jó lórí ó wá náà rẹ̀ ó bá ṣe fanfa ìfanfa tó ṣe yẹn òun ni gbogbo àwọn onífíkí adájú sí wá pọ̀n sẹ́yìn rẹ̀ náà fi sọ pé ittifaqul jamaa so àwa tẹ̀lé súnnà olóńbẹ lára Muawiya so ẹgbà tí Muawiya sì jẹun ni òun wá ṣe wàsíyà fọ́mọ rẹ̀ Yazid
ó wá padà di mulkan aduda yatawarathuna fima baynahum. So ìjọ tó ṣe wàsíyà tó mú ọmọ rẹ̀ Yazidu lọ sí Medina Maka tó wá ní pé káwọn Talhat àti Zubair àti Aisha àti Abdullahi ibn Abbas àti Abdullahi ibn Amr tó ní kí wọ́n wá ṣe bẹ́ àfọmọ́ òun kí wọ́n gbà fún kalẹ̀. ẹ̀ńtà Aisha wí ní pé àwọn àgbàlagbà méjì tó ṣáájú rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe wọ́n àfọmọ́ wọn sí. àwọn àgbàlagbà méjì tó wí ní náà ni Abubakar àti Umar. Abdurrahman bin Abi Bakr àbúrò Aisha ni ọmọ Abubakar ni òun wà nú àwọn tó takò gbogbo àwọn Talhat àti Zubair àwọn náà takò rárá ṣé àwọn èèyàn náà ṣe ń wá láti jẹ tẹ́lẹ̀ tó já sí pé òun náà fi lọ pẹ̀lú rẹ̀ náà fi gbé ìyàwó Aisha náà jáde against Sayyidina Ali. àwọn aṣọ pé rárá kò lè kìí ṣe bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ náà pa wọ́n sí. Abdurrahman ibn Abi Bakr tó takò Muawiya ìwọ ló fún jẹ. Allahu Akbar. Aisha sì dìde wípé òun ó lọ Damascus láti lọ gbẹ̀san àbúrò òun tí wọ́n pa. òun náà bákanbákan ni wọ́n ṣe tó fi kú. Allahu Akbar. àbí Aisha rọrí kú àsìkò wo ni wọ́n sin òru ni àbọ̀sán. Allahu Akbar. Allahu Akbar. látàyè Muawiya ló ti di muqara'atul hujja bis-sayf tó bá takò kíní pẹ́pẹ́rẹ́ ìdání hujja kan Ànábì wí Kùránì wí kò sí tó kan gbogbo àwọn àfáàsì dákẹ́ wọn wò wọ́n sì kún. so gbogbo àwọn tí wọ́n kún ní tí wọ́n ṣe àwọn náà ni Ahlu Sunnah wal Jamaa. so gùlátù wà nù wọn báwọn kan ṣe tẹ̀lé Àlí tí wọ́n jẹ́ Shia yá sí pé ibi ìfẹ́ Àlí ni wọ́n ti develop tí wọ́n fẹ́ sọ Àlí dọ́lọ́hun tí wọ́n sì ń bú Abubakar tí wọ́n ń ṣépèlé tí wọ́n ń bú Umaru tí wọ́n ń ṣépèlé lára sọ Usmanu. jẹ́ rí sí kan láwọn sí àgìdì kó sọmọ lábúbákàrí. Allahu Akbar. wọ́n èyí sọmọ ní Umar wọ́n ní sọ ní Usman. Allahu Akbar. ṣe é máa ń pé ibi tí siyasa ibi tí politics gbé wọn dénú àmọ́ láti dunra wọn nú ní fíkírà Mahdi ti jáde. àwọn ṣí à ń dunra wọn nú ní pé ok nǹkan tó bọ́ lọ́wọ́ àwọn yìí náà fi ń hun àdìsí so gbogbo àwọn ṣí à ò gba àdìsí Buhari wọn gba Buhari wọn àwọn náà ní àwọn ruwatu àdìsí wọn lọ́tọ̀ wọ́n fi sọ̀rọ̀ Buhari ṣiṣẹ́ wọ́n fi kutubu Sita wọ́n yé lò torí wọ́n ti mọ̀ pé àwọn Sunni ló lélẹ̀ so àwọn náà ní àdìsí wọn wọ́n ní bí wọ́n ti gba àdìsí wọn so àìbí gba àdìsí àti ìrọ̀ àdìsí àwọn tó ń rọ àdìsí àwọn Sunni wọ́n rọ àdìsí dáadáa bẹ́ẹ̀ làwọn Ṣíà náà ń rọ àdìsí níbi rírọ àdìsí lọ́rọ̀ fíkra Mahdi wípé
سيأتي في آخر الزمان من اسمه يوافق اسمي واسم أبيه يوافق اسم أبي يملأ الأرض عدلا بعد أن ملئت جورا. المهدي المنتظر. Mahdi tó ń bọ̀ òun ni orúkọ rẹ̀ yóò máa jẹ́ Muhammad, orúkọ bàbá rẹ̀ yóò máa jẹ́ Abdullahi, orúkọ ìyá rẹ̀ yóò máa jẹ́ Amina. Òun náà yóò wá tún ilẹ̀ ṣe, yóò gbé ìdájọ́ dọ́gbadọ́gba yóò gbé dání, yóò fi wá tún ilẹ̀ ṣe kí lẹ́yìn ìgbà tí wọ́n ti fi òdòrò balẹ̀ jẹ́. Bí wọ́n ṣe ń hun àdísì nínú so àìmọye ẹni tó gba fíkra Mahdi. Ṣé Ànábì náà ló sọ yìí? Lẹ́yìn náà nígbà tí Muawiya tíjọba Amawiya fẹ́ wó tó wó, tíjọba Abbasiya gbà, dọ́là Abbasiya tó take over, àwọn Abbasi ni àwọn náà ni wọ́n ń lo المستعان بالله المستقيم بالله الواثق بالله الواثق بالله المعتدد بالله orúkọ wọ́n bẹ̀rẹ̀ sí fúnra wọn lórúkọ torí àwọn Bani Abbas tó jẹ́ pé ìntìmá òtí ẹ̀ Kùràṣí yìí náà ni àmọ́ ẹ̀gbọ́n bàbá Ànábì ni Abbas. Àwọn èèyàn ní náà lánàá bá ní Ànábì ti bá wọn ṣàdéhùn pé inú dílé Abbas Mahdi kan ń bọ̀, òun náà yamla'u al-arda adlan ba'da an muli'at jawran. Òun náà padà wá tún ilẹ̀ ṣe, yóò dájọ́, yóò gbé dájọ́ dọ́gbadọ́gba wá lẹ́yìn ìgbà tó jòrò ti wà. لأنا بني أو منتظر المهدي المنتظر الكنيك واثق بالله شاركوا gbogbo pátápátá politics ni lábẹ́ politics yẹn wọ́n sì ń hun àdísì sábẹ́ rẹ̀ tó ń ṣe déédéé èròǹgbà wọn. So lẹ́yìn 100 ọdún tá Ànábì ti lọ tí gbogbo fìtínà yẹn wà, sallallahu alaihi wasallam, tí gbogbo fìtínà yẹn ti dìde náà ni àwọn àdísì yẹn wà nílẹ̀ tẹ́ẹ̀lé rí yàn tán, kò sí onítọ̀hún tó lè rí yẹn jú tán. Pé àdísì yìí pàápàá jùlọ ibi tó bá ti ní tìmọ̀ òsì, ibi tó bá farati sí, farati sọ́dọ̀ àwọn ṣíà àdísì yẹn tó ń bá ti lò òun ó gbà bẹ̀. Àwọn Ahlu Sunnah máa wá tako wípé rárá irọ́ ni wọ́n ń pa, tọ̀hún náà pé irọ́ ni wọ́n ń pa. Bó ti lè hùn kórí bọ́rọ̀ wọn ti rí nù ni. Òun náà ló bí al-firaqul islamiyya, gbogbo àwọn sect tó ṣẹlẹ̀ lórí theology. So bá ń kà á lọ. عقيدة الإمامية الخلافة وصية وعهد. الخلافة وصية وعهد. àkọọ́lẹ̀ ní mú khilafa wá àti àdéhùn àhìdà ilayhi, pé yóò kọ́ọ́lẹ̀ pé mo gbé kinní yìí fún lágbájá, ahidtu ila fulan bun fulan. Òun ni wọ́n máa fi ń pè yí pé waliyul ahad, crown prince. waliyul ahad. الخلافة وصية وعهد. عن ابن عمر رضي الله عنهما قال عمر sọ pé
قال رسول الله صلى الله عليه وسلم Ànábì sọ wípé لا يزال هذا الأمر في قريش ما بقي منهم اثنان. ọ̀rọ̀ ajẹ́ àlífà yìí kò gbọdọ̀ jáde nínú Quraysh nígbàtí Quraysh ò bá parẹ́ tán. ما بقي منهم اثنان. kódà tó bá jẹ́ pé èèyàn méjì péré ló ṣẹ́kù nínú Quraysh. والمقصود بالأمر هنا هو الخلافة. in tó gbà lérò riwaya Ibn Mas'ud in tó gbà lérò ní pé ìjẹ́ khilafa. وقريش هم ولد فهر بن نادر بن كنانة الذين àwọn Quraysh ìran wọn ni wọ́n tó bọ̀ ni. يرجعون بأنساب آبائهم إليهم. àwọn tí wọ́n fi látọ̀dọ̀ ta ni àkọ́kọ́. ولد فهر بن نادر بن كنانة. Kinana láti ló fi dórí Kinana àti tó dórí Ismail wọ́n fi ṣàfitì sọ́dọ̀ Ismail bun Ibrahim. So Kinana ẹni ó dá Quraysh kalẹ̀ òun làgbà Quraysh tí ó kọ́kọ́ jẹ́ Qurashi tí gbogbo ran Quraysh wá ń jáde lábẹ́. ويقول بن حجر رحمه الله. بن حجر رحمه الله أني ذهب جمهور أهل العلم إلى أن شرط الإمامة أن يكون قرشيا. pé gbogbo ẹnu ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹnu kálukú kò sórí pé ẹni tí ó bá jẹ́ ìmáàmù nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ àbí tí ó jẹ́ khalifa ó gbọ́dọ̀ jẹ́ ìran Quraysh. وقيد ذلك طوائف ببعض قريش. وقيد ذلك طوائف ببعض قريش. àwọn ìpín kan sọ pé kì í ṣe gbogbo Quraysh àwọn apá kan nínú Quraysh ló gbọ́dọ̀ jẹ́ kì í tún ṣe gbogbo Quraysh. فقالت طائفة àwọn míì sọ àwọn ìpín kan tún sọ pé لا يجوز إلا من ولد علي. kò gbọ́dọ̀ jẹ́bi kan àyàfọ́mọ Àlí. وهذا so قول àwọn الشيعة. ọ̀rọ̀ Ṣíà lẹ́yìn ni pé ẹnìkan ò ní jẹ́ khalifa lẹ́yìn ìgbà tó bá jẹ́ Qurayshi kì í ṣe gbogbo Qurayshi ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Ali ọmọ Sayyidina Ali ó gbọ́dọ̀ jẹ́ ìran rẹ̀ ìpín ìrandíran rẹ̀. ثم اختلفوا اختلافا شديدا ibi tí wọ́n ti yapa ẹnu nìyẹn. في تعيين بعض ذرية علي. làwọn míì fi wá ní pé àwọn àrọmọdọ́mọ Ali làwọn máa yàn ìyẹn àwọn Ṣíà. so àwọn Ṣíà yẹn á máa yàn àrọmọdọ́mọ Ali kódà bí ó tiẹ̀ kápá ẹ̀ ẹ ṣàgbésí. وقالت طائفة. ibi tí ìmáàmù ti di pé ilé tó bá ń jẹ ìmáàmù àwọn nìkan máa jẹ ló délẹ̀ Yorùbá náà ló dé gbogbo ilẹ̀ Haúsá. حياكم الله. ibi tó ti kárí nìyí. وقالت طائفة. àwọn míì wí pé يختص بولد العباس. pé kì í sọ máa lé o àwọn tí Abbas bá bí náà gbọ́dọ̀ máa jẹ khalifa. وهو قول أبو مسلم الخراساني واتباعه. ọ̀rọ̀ Muslim Kharasani àti gbogbo àwọn tó bá tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n lè yùn. ونقل ابن حزم أن طائفة قالت لا يجوز إلا في ولد جعفر بن أبي طالب. tó àwọn bá sọ pé Ja'faru ni Ibn Hazmi gba yìí ni wá pé wọ́n ní kò tọ́ sí ẹnìkan àyàfà àwọn ọmọ àrọmọdọ́mọ Ja'far bun Abi Talib. Ja'faru ni ẹni tí Ànábì fi ṣaṣojú lọ sí Habasha tó yá sí pé ńgbà tí ó padà ìgbà tí wọ́n ṣe Khaybara tán ló darí l'Ànábì fi ń pé ayul amrayni afrahu am qudumi Ja'fara am bi fati Khaybara
èwo nú ọ̀rọ̀ méjèèjì la máa yọ sí. àbíkúdó mi Ja'far mi fati Khaybara. ọlá dùnnú sínú ọ̀rọ̀ méjì tó ṣẹlẹ̀ yìí ṣé ti Jáfárù tó darí dé yìí láti Habasha ní ta dùnnú sí ni àbí ṣíṣí Khaybara ta ṣí Khaybara èwo la dùnnú sínú méjèèjì ló tó dùnnú sí. Jáfárù bùnà Abu Talib yẹn òun ni wọ́n ní òun yẹn gan-an àwọn ọmọ tiẹ̀ ni torí òun yẹn wọ́n pa sínú ogun Uhud àbí Jáfárù ara Jáfárù kọ́ kíní ni Hamza ni wọ́n pa sógun Uhud so Jáfárù òun ó wà ní òun darí nígbà Fatu Khaybara náà. wa qalat ukhra àwọn míì ní fi waladi Abdul Muttalib pé ọmọ Abdul Muttalib àwọn yẹn ní inú Kùrẹ́ṣì o àwọn èèyàn ò ní kí wọ́n máa jẹ khalifa ṣe ń rí gbogbo fanfa yìí láti gbà náà ní tí àwọn Muawiya dálẹ̀ tọ́dọ̀ bá yá sí pé Àlí jẹ́ bó ṣe yẹ gẹ́gẹ́ bí jùmùhúrù gbogbo wọn àwọn mùsùlùmí jọ́nà tí wọ́n panu pọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún tóun ọba nẹ́ẹ̀zá ẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ àmúbo làlí gan fẹ́ tó fẹ́ bá a dé kí ni ó ṣe Allah yaftah alayk. mo ti ń gbà tó ti di kíní ó ti di pátì àwọn kan ti lọ báyìí àwọn kan ti lọ báyìí àwọn míì dúró kálukú wa ń wá ẹ̀rí pé ànábì sọ báyìí ẹ bá ń wò ó ànábì sọ pé kíní kan ẹ̀dá kan bá ń wò ó ànábì ti sọ pé èmi ni yóò fi sọpọ́tì ààrẹ bó ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n fẹ́ bójá sí pé gbogbo nǹkan tí wọ́n ń sọ sànẹ́bì ni irọ́ àdápa gbogbo ẹ̀ ibi tí fìtínà míì ti bẹ̀rẹ̀ nìyẹn tádìsì tí wọ́kúwọ́ bẹ̀rẹ̀ sí wọ hadith tí kálukú sì ń ṣe bìnà mẹ́sàn-án fíkíù rẹ̀ lé lórí وعن بعضهم لا يجوز إلا في بني أمية. àmín ni Bani Umayya ni ẹ̀yin Bani Hashim wàhálà yín ṣe pọ̀ tó báyìí ẹ̀yin náà ni ẹ̀yin jẹ́ olórí Kùrẹ́ṣì láti jọ́ yìí Ànábì tún dé òun náà ó tún ṣe àwọn ṣe títí àwọn takò kò àwọn ọ̀rọ̀ náà àwọn padà gbà fún náà ni aláwọn jàjà wa mú wá sára Usmanu ó sì ṣe ní tó yẹ kó ṣe fáwọn ó ṣe fún wọn Muawiya sì gbà ó jogún ẹ̀ fáwọn ọmọ ẹ̀ Bani Umayya ni so fún iye ọdún táwọn lò ó gbọ́dọ̀ kọjá Bani Umayya ṣe rí pé kí ló wà lábẹ́ gbogbo ilé Politics. وعن بعضهم àwọn míì ní لا يجوز إلا في ولد عمر. ara ọmọ Umaru ni o gbogbo nǹkan tí ó bá ṣe Ọlọ́run Ànábì sọ wípé Allahumma a'izz al-islam bi ahdi al-umarayn Ọlọ́run sọ ó gbé Umaru yìí Islam ń ṣe kìíní lórí ẹ̀ kí á ní kíta àwọn ọmọ rẹ̀ wá jẹ́ àwọn míì wọ́n sọ bẹ́ẹ̀. قال ابن حزم Ibn Hazmi ni ولا حجة لأحد من هؤلاء الفرق. gbogbo àwọn ikọ̀ wọn nídìí ọ̀rọ̀ wọn lẹ́rìí lọ́wọ́
وقالت الخوارج وطائفة من المعتزلة معتزلة يا خوارج يجوز أن يكون الإمام غير قرشي. anybody ló lè jẹ́ ìmáàmù tí ó ṣe ìran Kùrẹ́ṣì. وإنما يستحق الإمامة من قام بالكتاب والسنة. pé ẹni tó bá ti lè mú ọ̀rọ̀ Ànábì tó mọ́rọ̀ alukurani tó sì di sunna mú òun ló lè jẹ́ ìmáàmù. sawa'an ó ṣe kana arabiyan am ajamiyan. ó lè jẹ́ ajami. in tó ń wí òun ni àwọn irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn kírísítẹ́nì tí wọ́n bá yan póòpù dúdú ò jẹ́ rí mi ò sì rò pé yóò débẹ̀ láì. lọ́dọ̀ àwọn kírísítẹ́nì dúdú ò jẹ́ rí kò kàn wọ́n láti bẹ̀rẹ̀ kò sì lè kàn wọ́n láíláí tí ó wá jẹ póòpù. mi ò sọ pé kò lè kàn láì mi ò rò wọ́n bá dọ̀la bóyá wọ́n bá gbọ́ gbogbo orú bóyá wọ́n lè ronú kún wà lọ́la. torí wọn ya fọ́tò ànábì Ìsá ní èèyàn dúdú rí. torí wọn ya fọ́tò ànábì Ìsá léèyàn dúdú. funfun pinni. funfun pinni. olójú búlù ni. olójú búlù ni. ẹlẹ́yinjú búlù. ẹlẹ́yinjú búlù ni. wàhálà bá ànábì Ìsá ṣe rí kọ́ nìyẹn. bá ànábì Ìsá ṣe rí kọ́ nìyẹn. orí kò wá láti ràn mí àfihàn ríjọ́nù ni àwọn ríjọ́nù ni wọ́n èyí sì yí funfun wọ́n èyí ṣe funfun wọ́n ti rí nù tẹ́bá rí funfun nù wọn nísìn àwọn tó mixi ni tẹ́bá lólójú búlù ní Íjíbítì olójú kínní àwọn tí wọ́n mixi mọ́ wọn nígbàtí Faransé wá lò wọ́n ní Mansoura àwọn tó mixi mọ́ wọn ní Alexandra nígbàtí Greek wá lò wọ́n àwọn tó mixi mọ́ wọn ní kíní ẹ̀rí àwọn tí bí wọ́n ti rí wọn bí Lárúbáwá Saudi ti rí tí ò mix bẹ́ẹ̀ ni gbogbo ríjọ́nù yẹn rí so kò sí onírun funfun kò sí onírun funfun irun golden kò sí ń bẹ̀ kò sí ríjọ́nù àwọn tí wọ́n funfun àwọn tó bá wá láti Scandinavia àwọn tí wọ́n wá láti òkè Europe lókè àwọn ni wọ́n tí wọ́n bá fẹ́ wọn tí wọ́n bá mixi tẹ́jẹ́ wọ́n bá mixi ni ó tún mọ́ dáadáa ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin àwa dúdú pẹ̀lú gbogbo àwọn Lárúbáwá wọn níbi àwọ̀ ìyàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ tẹ́mi náà bá wọ kí n tí bá dàrú mọ́ wọn tí bá wà láàrin wọn wọ́n ní mọ́ bí tí mo ti wá wọ́n lè ròyìn pé Aswan ni mo ti wá. Anwaru Sadat àti region Aswan ló ti lọ. Nígbà mo lọ ní nígbà kan ní 85 86 táwọn ẹlòmíì bá rí mi sáwọn apàdé ní kìíní antamina Aswan èmi yẹ ṣe Masara Nàìjíríà ní ní bí wọ́n ti rí ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà láàrin wa láwọ̀ ẹlòmíì inú Nàìjíríà gan-an nú Yorùbá bó bá pupa dáadáa yóò pupa yóò bá wọ àárín wọn sí wọn ní dàmà wọn ní dàmà nípa bẹ́ẹ̀ so póòpù yìí jẹ dúdú kan ò tí ì jẹ póòpù rí dúdú kan kì í jẹ póòpù ó sì dàbí pé èyí tó wà ń bẹ yìí nìsín èyí tó wà ń bẹ nísìnyí Francis àbí kí ni wọ́n pè Francis òun là kọ́kọ́ èèyàn tí ó wà láti South America
ṣé ó jẹ́ wọ́n yìí jẹ́ ni wọ́n tiẹ̀ ní mú so àwọn eléyìí wá ní Ibn Hazmi ni àwọn Mu'tazila àwọn sọ wípé يجوز أن يكون الإمام غير قرشي ṣebí Islam ni ẹni tí ó jọ lórí Islam tó jọ lórí gbogbo mùsùlùmí ibikíbi ló lè ti wá وإنما يستحق الإمامة من ṣùgbọ́n kó ṣàjà sí pé ó mọ Al-Qur'ani dáadáa ó sì mọ ìlànà Ànábì سواء كان عربيا أم أعجميا kò bá jẹ́ Lárúbáwá kò bá jẹ́ elédè àjẹmí. وبالغ درار بن عمرو Dirar bin Amr فقال òun sọ wípé تولية غير القرشي أولى kẹlòmíì tiẹ̀ jẹ́ ló lálàáfíà tí èyí jẹ́ Kúráṣí لأنه يكون أقل عشيرة torí pé òun nìran ò ní pọ̀ فإذا kò ní عصى ní fámìlì lọ rẹpẹtẹ فإذا عصى tó bá ṣẹ̀ كان أمكن لخلعه ó rọrùn kan tètè rí yọ. kò ní gbòǹgbò ńlẹ̀. ومن الجلي àmọ́ èyí tó hàn أن هذه الخلافات gbogbo òṣèpẹ́nu ìyapẹ́nu ẹ̀ لم تقع إلا بعد عصر الخلفاء الراشدين kò ṣẹlẹ̀ àfìgbà tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin látòrí Abubakar tí dórí Ali ìgbà tán lọ tán ní gbogbo wàhálà ìbẹ̀rẹ̀. وهي ليست محصورة بين الشيعة وأهل السنة ìyẹn ni pé èyí ò pọn sórí wípé láàrin Ahlu Sunnah pẹ̀lú Shia ní gbogbo ọ̀rọ̀ yìí ń darí lọ. ولكنها شاعت بين الفرق الإسلامية èyí ò ní ó كلها káàkiri gbogbo àwọn firaku Islamiyah sect ni. وصارت bí Ahlu فصلا Sunnah ti ń tọ́ ní Khawariju ń sọ ní Maturidiyya ń sọ ní Shia ń sọ ní Khawariju ń sọ ní gbáǹsọ làwọ ń sọ Qadariyya ń sọ gbogbo kálukú ló fẹnu sí gbogbo kálukú ló sì ní ìyapẹ ẹnu lọ́tọ̀ọ̀tọ̀. وصارت فصلا ثابتا في أدبياتها òun ni ó wá jẹ́ pé odidi péèjì kan odidi kílẹ̀ ń pè fọ́sílẹ̀ ثابتا chapter في odidi أدبياتها chapter kan ni èyí ò ní lọ́tọ̀ tí kálukú ọ̀rọ̀ lọ gbá ṣùà lórí ẹ̀ ẹ̀wọ̀n kan tá à ń fi àsìkò rán ká mùsùlùmí ẹ̀ngbà politics dé òun láti kúrò ń díẹ̀ láwà lẹ́nu ẹ̀ yìí o so níbi àwọn ìlú tó bá wá lówó àwọn ò máa wá lọ ṣe tòfé lí ń bẹ̀ ìpìyàn àwa ni ẹran àádàlú aró ìsìn mo ti wá mọ́ súnà mo ti gba pàtì tí yàn kó lè rówó kán lè fún lówó tí wọ́n bá níbi kan táwa ti lọ gbowó ni mú wá jáde àwọ̀ wà á mú tiẹ̀ jáde. níbi kan bá wà táwa ti gbowó tá a fi ń ṣe gbogbo ìta ń ṣe yìí mú jáde káwá mú tiẹ̀ náà jáde. àwọn ìmọ̀ ń pààrọ̀ Asari náà Asari ò lówó tó ná fún yẹn Asari ò lówó tó lè ná fún yẹn tí wọ́n náà bá ní ni àfi tó bá máa fún ẹni tí wọ́n ná ni pé wọ́n lè rán àwọn àfáà jáde gẹ́gẹ́ bí wọ́n ti rán àwọn eléyìí wọ́n rán wọn káàkiri ayé àwọn ni wọ́n ń sanwó wọn tí ẹni pé wálé tí wọ́n máa gbé fún wọn kò sí síbi táwọn èèyàn ní ò lè gbé ó jẹ́ ní oko ni àwọn kan kó wọn lọ Ṣakí wọ́n wá kó àwọn ọmọbìnrin tí wọ́n àwọn eléyìí ní kádàmà àwọn eléyìí ní kí wọ́n máa ṣe bọ̀ ìsìn wọn anakumula ṣé mi ń sàṣọ́jù. Ayakumullah. Ayakallah. Allah ta'alik. àwọn àti ọba sílé kéwú tí tó dángájíá tí ó kó wọn sí kán kàn jókòó kán máa ń ṣe fàájì
àmọ́ bẹ́ẹ̀ nìkan bá sọ pé kìnnì kan Asiri tó náwó fún àwọn bá bẹ̀jẹ́ àwọn tètè lọ́bẹ̀ gbowó lọ́wọ́ Asiri náà bàbá aláwọ̀ ará Sakilo Masari wọ́n ní kí wọ́n fáwọn lówó làwọn ní àwọn olówó làwọn bá sọ fún Ọlọ́run pé àwọn olówó bẹ́ẹ̀ bá fẹ́ àfà àwọn ò fún yín láàfà bẹ́ẹ̀ bá fẹ́ àfà àwọn lè fún yín láàfà tí ó máa kọ́ yín ní mímọ́ àmọ́ owó kò sówó fún wọn láàfà nù ni owó ni wọ́n wá lọ́bẹ̀ ìntàwà náà sì fi gbà bàbá ti kọ́kọ́ gbà wọ́n rí rahmatullahi alayhi 60 láti 60 61 62 63 64 àwọn tí wọ́n wá haikal Nu'man Mahmud al-Jumai haikalu ni òun ló ya kíní ṣiaru Markazi ó ní ká tú bàjẹ́ so ọmọ kíní ó ní ká tú gan àwọn tó kọ́ ní ká tú nínú wọn ni almarhum Murtada Raji Ẹdẹ gbogbo ọgbà yẹn tí wọ́n dé ní ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pẹ́ńsìnìmà tí wọ́n ń pè ń Bólúkẹ́ ilé tí bàbá gbà fún wọn tí wọ́n dé sí tí wọ́n ń gbénu ni níjọ́ náà ilé yẹn nìkan pẹ̀lú ilé sinimá nìkan ló wà ládùúgbò yẹn. Hayyakumullah. So nígbà tí wọ́n sì padà yá bàbá yọ̀ǹda wọn yín pé àwọn kan wàhálà wọn kọ̀ àjàdìẹ àjàwò so àmọ́ ń gbà tí in tó jẹ́ kí n gbà wọ́n padà nígbàtí mo lọ ní 2010 èmi nìkan mo lọ láti bí anybody ò tẹ̀lé mi kìí ṣe pé ẹnìkan ni mo lọ wá mú mi máa ń zàrí rárá o mo sì lọ Sheikh Tontowi ló à ń bẹ̀ ń gbà náà Sayyid Tontowi rahimahullah so mo á lọ bá mo lè pé a fẹ́ káwọn ọmọ kan máa ṣe mí náà àwọn ọmọ ń jáde wọn ní ríbi lọ yunifásitì wa Nàìjíríà gbogbo wàhálà yẹn káwọn ọmọ kí wọ́n máa kán fún wa míníà wọ́n àjẹ́lẹ̀ fún yẹn míníà àfikò onímọ̀ àdálà kò affiliate so affiliation yẹn ti wá bọ́ọ̀lẹ̀ ti pẹ́ àwọn ọmọ Markaz lọ gbogbo ẹlòmíì tó lọ láwọn àsìkò kan títí dásìkò yẹn bóyá ilé kéwù míì ni wọ́n bá lọ náà gbàṣà wọ́n jáde Markaz wọ́n sì bá lè kéwù míì lọ mo sì lọ bẹ̀ so lábẹ́ mọ̀ádálà yẹn wọ́n fún ẹ ní ọwànú májẹ̀mú rẹ̀ tí ó fi dáa tí ó fi yanjú dáadáa tó bá lò fẹ́ àwọn lárúbá wọn ní mú ẹni ti pa o bọ̀tí nǹkan tí ó jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ ni kí wọ́n fi àwọn lárúbáwá ránṣẹ́ àwọn wọ̀nyí torí pé bilateral agreement ní láàrin Nigeria àti Egypt so àwa fi ní a ṣe mọ̀ádálà a sì ṣe mọ̀ádálà yẹn mo fi
kó àwọn ọmọ 10 lákọ̀ọ́kọ́ pé káwọn eléyìí kí wọ́n lọ ẹnìkan kan ló ń bá mi ṣe èmi mo mú yẹn lọ èèyàn ò mú mi lọ ẹnìkan ló wá mú mi lọ òun ló wá ṣe kinní kan kò sí tó jọ. Bàbá ńlá ọ̀rọ̀. omi ìfẹ́ yà síbi ibẹ̀ yẹn. Allah yafta alayk. Hayakallah. Torí rọ̀fọ̀rọ̀fọ̀ ẹni tó fẹ́ ẹni tó sọ̀kalẹ̀ pátápátá tó ń wá ẹni tí òun ó jìjọ máa ṣe kan fáǹfà tí ó wàá sọ onítọ̀hún kalẹ̀ sí lẹ́bù làákàyè rẹ̀. Allah yafta alayk. tó làákàyè tèmi ti ga ju gbogbo yín. Alhamdulillah. Hayakallah. bó bá a ṣe gbà wọ́n padà nù. so ni wọ́n fi wà ń bí wọ́n lè ń pààrọ̀ ọmọ lọ́dọọdún wọ́n náà wá lọ́rùn ni kò sówó ń bẹ̀. kò sówó ń bẹ̀ wọ́n á múra kankan ló bọ̀ ọ̀nà jẹ́ kò sówó kankan bẹ̀. ẹ kìíní kan ẹ fẹ́ bá àsopọ̀ wa pẹ̀lú bẹ́ẹ̀ nígbà tí kí bàbá tó kú láti 64 títí di 1992 tí bàbá fi kú ọmọ wo ni wọ́n tún rán lọ bẹ̀ ẹni tí ó bá wá fún rẹ̀ ló ń wá lọ lárúbáwá wo ni wọ́n gbà síbí a sì padà sí bá ti wà tẹ́lẹ̀. Allahu Akbar. Alhamdulillah. Hayyakumullah. Kò ń ṣe kíní àwọn new generation tí wọ́n ń bọ̀ yìí là ń dù yí pé kí wọ́n ní future. Hayyakumullah. So alhamdulillah. Alhamdulillah. Mo ń bàjẹ́ ni àbí mo tún ṣe. ẹ tún ṣe wọ́n tún ṣe ní. Alhamdulillah. Ọlọ́run jẹ́ sípẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí mo fún ní míníà mi mẹ́lòmíì rí. ó dájú sá. ìyẹn ni pé kò sásopọ̀ kan láàrin pẹ̀lú ẹ̀. mi ì sì gbowó lọ́dọ̀ ọmọ kan. ó dájú. mi ń ta míníà. báwa ò ta míníà. ní 2003. Aji Kabiru Sayuti tó wà ní Kuwait ń jọ náà ó rí míníà kan ó sì pè mí míníà kìíní kan òun fẹ́ fún mi mo ní ọ̀dà mú wá ń bó sí mú wá mo dé sí Agége n bá pe àwọn àfáà ta lẹni tó fọ́ọ̀sì lọ́dún yìí. Allahu Akbar. Níta òjì. Òkè ní. Ta lẹni tó fọ́ọ̀sì lọ́dún yìí. Wọ́n sì lọ gbé fáìlì wá. Lọ́mọ kan òun wá gba ṣáádà rẹ̀ lọ́fíìsì. Ó wà nú àwọn imtiyaz 3. So but ẹnìkan fi máàkì díẹ̀ jù lọ. But over 90%. Nabani, you can't know what to read. Wọ́n ní ẹ lọ pè wá, òun lọ́lọ́run kọ ọmọ ẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Ọmọ ọ̀tá ni. Ọmọ ọ̀tá ni. Ọmọ Àwórì ni. Ọmọ Àwórì ni Abdullahi. Abdullahi Usman. Abdullahi Usman. Ó ti wà ń bẹ̀, ó ti parí lísẹ́ǹsì ẹ̀, ó tún bá májísítérì lọ. Allahu Akbar. So ní Kuwait ìlú owó sí ni. Allahu Akbar. Ẹgbẹ́ bá pé mo jẹ́ oníkíní ni, ẹ̀sìn bá tà á pé ó yá mu wá ìlú ló fẹ́ san.
bí ẹni tí mo fi sí di iṣẹ́ pé èmi nìkan mo fẹ́ dáyà kọ gbogbo ẹni ẹni tí n bá fi síbì kan tó wá lérò pé ìwọ ìmọ̀ràn mi máa ṣiṣẹ́ bíi ṣé wàá rò pé bóyá bákan ni ọlọ́run lágbára ta ló ń rọ̀jò Allah. ó ṣe fi Míkáílà síbẹ̀ Allahu Akbar. Allah. ta ló ń pààyàn Allah. ó ṣe fi Ísírẹ́lì síbẹ̀ Allah. ta ló ń bá àwọn ànábì rẹ̀ sọ̀rọ̀ Allah. ó ṣe fi Jìbìrìlà síbẹ̀ Allahu Akbar. tó tá a bá sáyìn iṣẹ́ fún yẹn kan Jẹ́ farabalẹ̀. a fún ọkẹ ìwọ wà ń bí ìwọ wà ń bí máa délédè wa máa ṣiṣẹ́ fún wa la wí. kì í ṣe àìlèṣe báwo iṣẹ́ aláwàmọ́yà. so wọ́n ti ọmọ mi wọ́n ti dá lọ́nà níbi wọ́n ti dọ́mọ mi lọ́nà. ibi tí wọ́n sọ dọ̀ ìkówójẹ. nígbà tí wọ́n bá ní kọ́mọ mi lọ mú 700,000 wá pé ó fẹ́ lọ Cairo tó sì yá pé mílíọ̀nù ni. Wallahi lazim mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Allah. wọ́n kàn rí pọ́mọ yẹn ò wá mọ́ kò sì wá ó sì lọ Abidjan lọ́mọ yẹn wá. pé ọmọ yìí ń bo lọ́wọ́. kò tí ì lọ látijọ́ yìí. pé kò olóhùn ò lọ mọ́ pé wọ́n ní kó lọ mú 700 wá. Allahu Akbar. làwọn òbí rẹ̀ tí bàbá rẹ̀ sì kú. Allahu Akbar. àwọn tó wá fẹ́ sponsor rẹ̀ wá ní pé ó dà kó lọ gbàwé wá kó kàn ṣe breakdown tó mọ́ wá béèrè ìwé ní kó padà ní kó wọ́n fún breakdown ọ̀hún dìsìn. Allahu Akbar. so àìmọye bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ pé dá ọmọ ọlọ́mọ lọ́nà so táwọn ọmọ tó ń bọ̀ yìí pé generation tiwọn so kí wọ́n lọ wájú kí wọ́n rí nǹkan kan ṣe kí wọ́n di èèyàn òun ní gbogbo wàhálà àtàṣe. torí owó kọ́. ètò yẹn ò sì dúró alhamdulilayi wọ́n lọ àwọn tó lọ wọ́n mọ̀ owó tẹ́lómi ń gbà lọ́wọ́ wọn. bàbá ẹni tí ó ṣerú ẹ̀ kò sí ń jókòó wa. Allahu Akbar. Masha Allah. Masha Allah. Masha Allah. èmi ò láwọn bìtọ́ náà tún sùn lára. Alhamdulillah. ẹlòmíì mo lè máa wò ó. tí n bá lanu sọ ẹ̀rù ẹnu mi nípa ẹlòmíì wàláhì tẹ́ bá pàdé ẹ lọ́nà ẹ lẹ́ ló kó pa wàláhì làzìm bẹ́ẹ̀ bá pàdé rẹ̀ ẹ lẹ́ ló kó pa tí ò ń ṣe pé mi ì rárá bú mọ́yàn. Ó ti rí nu. That's why èmi ì fẹ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn màá ní ẹ jẹ́ ó wá. ẹ jẹ́ kó ẹ lọ pè wá. kí n sọ lójú ẹ̀ ìbéèrè tí n bá fẹ́ béèrè lójú ẹ̀ ni kí n béèrè. ẹ bá rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀. wà sọ. so ẹ pé àwọn kan bìtọ́nà tù sú yìí lọ́dọ̀ mi èmi ò ní bìtọ́nà tù sú ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ ó dúró. Àmín. ọlọ́run ó yọ fódà. Àmín ya Rabb. Àmín ya Rabb. Àmín. bọ́lọ́run ti ń ṣe nu ni. bọ́lọ́run ti ń ṣe nìyẹn. Qul ya ahlal kitabi. قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من
قبل وضلوا كثيرا وضلوا عن سواء السبيل سبحان الله أبيض سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين واهدنا فكنا إلى الحق وإلى طريق مستقيم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله